ẹ̀yin ò ṣe fi ojú wọn hàn. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe fídíò wọn nígbà tí wọ́n ń ba mọ́ṣáláṣí jẹ́? Ó ṣe jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn lẹ́sẹ̀ wá gbé fídíò pé wọ́n ba mọ́ṣáláṣí jẹ́ jáde. Tó bá pamọ́ ojú Ọlọ́run tó wọn. A ti rí fọ́nrán tí àwọn àáfàá gbé jáde. Àwọn àáfàá kò ṣẹbọ kò sóògùn. A ti rí fọ́nrán tí wọ́n gbé jáde. Gbogbo àná láti wò ó, ọ̀pọ̀lọpọ̀ náà ń pè mí yèyé gbàgede àṣà. Yèyé gbàgede àṣà. Àwọn àáfàá wọ́n ní wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n bà mọ́ṣáláṣí jẹ́, ṣé bẹ́ẹ̀ lórí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo rí fọ́nrán táwọn àáfàá gbé jáde lórí mọ́ṣáláṣí ilé ìjọsìn tí wọ́n bàjẹ́. Ọlọ́run á wá dá adákẹ́dájọ́ ni. Á dá níbi tó bá kù sí. Wọ́n ti pe ìpàdé àlàáfíà ní police station. Àwọn DPO Àdàtọ̀ police station, area commander Àdàtọ̀ police station, wọ́n ti pe peace talk. Àti jókòó yí tábìlì po. Àáfàá bẹ̀bẹ̀ wípé òun ò fẹ́ lọ court. Ṣé mo mọ̀ pé damages yẹn pọ̀? Ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ni àwọn tí wọ́n damage wà. Ẹni tẹ́ ẹ fọ́ lórí, wọ́n ṣàràn orí ẹ̀ ní ó là báyìí ni. Ṣéènì tẹ́ fi ń de àwọn wèrè tẹ́ ń wò mọ́lẹ̀ lẹ́ fi fọ́ lórí àwọn ṣéènì ńláńlá gbàgbàgbà tí wọ́n fi ń de ẹ̀rọ jẹnẹrétọ̀ mọ́lẹ̀. Àwọn bíi 4 lẹ́dẹ̀ lámọ́ yàtọ̀ sí àwọn tẹ́ yàdá sí tí wọ́n ń sá bàlàbàlà tí ẹ fọ́ ìgò mọ́ tí wọ́n ṣèṣe. Gbogbo ẹ̀ lèmi yà nígbà tí mo débẹ̀. Mo gbé kámẹ́rà wá bá yín ẹlẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀ máa la kámẹ́rà mi mọ́lẹ̀ ń tẹ́ sọ nìyẹn. Mi kì í ṣọmọdé o. Mi sì ń mi kì í mú kan mọ́kan.